àwọn àyà kan wà ń bẹ tó ti pé kò sọ pé ẹgbẹ́ra yín lẹ̀ bá yẹn tó bá yẹn jà yín pé ẹja banka fàyídà sàlákàlẹ̀ aṣọ́wọ́rọ̀ lè họ́rọ̀ fàyídà ẹ máa gbá yà yẹ o ìwà sàlàyé ntọ́ dàrú ń bẹ àwọn àyà yìí làwọn èèyàn mú lọ́jọ́ pé mùsùlùmí kan ní ẹ máa pààyàn ní wọn kà máa pààyàn ní tọ́ banka wáyé dán sàlákàlẹ̀ aṣọ́wọ́rọ̀ hurum ẹ máa gbọ́ o àwọn oṣù àbí wọ ọlọ́ọ̀ni tọ́ba kọjá sẹ́yìn máa kó àwọn oṣù àbí wọ yẹn ìran Lárúbáwá yìí jà ń bẹ kí Islam tó dé Islam náà wá dé òun náà wá fi ọ̀rọ̀ nílẹ̀ pé ẹ gbọ́dọ̀ jà nínú oṣù àbí wọ ọlọ́run wa ń sọ lọ́yà yìí pé fàyídà ń sàlákà al-ashhurul hurum àwọn oṣù àbí wọ tẹ́ yìí jà ń tọ́ba kọjá gbẹ̀ntọ́ bá balùwẹ̀ lọ́wọ́ Suratu Tawba ayẹlẹ̀ karùn-ún ẹ lọ lè wo bẹ̀ náà mo ti tọrọ yìí náà jẹjọ́ mọ́ kàfẹ́ padà síbẹ̀ ní náà mi sọ́ba. fàyídà ń salakal ashhurul hurum faqtulul mushrikin. ọlọ́run lóṣù tẹ́ ìjà mẹ́rin wọ́n bá ti lè kọjá faqtulul mushrikin gbogbo ẹlẹ́bọ̀ ẹ máa pa wọ́n lọ. haythu wajadtumuhum. ibi ẹ bá kama ni ẹ pa sí. wakhuduhum. ẹ mú wọn ẹ gbá wọn mú ẹ jẹ wọn kutu wọn ẹ gbá wọn mú ẹ kì wọn mọ́lẹ̀ ẹ dè wọn mọ́lẹ̀. wahsuruhum. ẹ ṣe wọn mọ́lẹ̀ ẹ má jẹ wọn orí bi jáde. waq'udu lahum kulla marsad. tọ́ gbogbo ibi tí wọ́n bá máa gbà kọjá ẹ dènà dè wọn. fa in tabu wa aqamu ssalata wa atawu zakah. àwọn wọn ni kí wọn máa pa àwọn ẹlẹ́bọ àbí kọ́dà yìí pa lásàkọ́ wọn ni tẹ ẹ bá mú ẹ kì í gírà ẹ mú mú kú mu abẹ́kọ́ bẹ́ẹ̀ gẹ́ lásàkọ́ gẹ́gẹ́ ẹ ṣe mọ́lẹ̀ ẹ má jẹ́ ọ̀sẹ̀ kínní kọ́dà kì í tọ́ba jáde nù wọn ẹ máa dẹ́gbẹ̀ sí gbogbo kọ́nà abẹ́kọ́ ni wọ́n ti sòdúlà wọn wákàtí òdúlà wọn kó lamari sáré gbogbo bí wọ́n bá gbọ́ sí ẹ lọ́dún rẹ̀ wọ́n bẹ́ẹ̀ ẹ máa gbọ́n tó parí ayé àwọn ọlọ́run wọn ni wa in tabu. fa in tabu. tí wọ́n bá wá túbá. wa aqamu ssalah. tí wọ́n bá wá ń kírun. wa atawu zakah. tí wọ́n bá wá ń yọ sàká. fakhallu sabilahum. ẹ tún wọn lẹ jẹ wọn lọ láàfin àgbàna. inna Allaha ghafurur rahim. ọba mi o ọba aláfẹ̀ríjì ni ọba oníkẹ́ni ẹ dákun nínú àgbọ̀yé ayé inú làákàyè tìyín náà kí lẹ́sẹ̀ wọn tí wọ́n ṣẹ̀ tí wọ́n fi ní wọ́n mọ̀ lé wọn káàkiri báyìí. ẹ gbọ́ torí gbàtà yàwọn pariwo ní wàyí ń tábù tí wọ́n bá ṣe tawba wọ́n aqamu salata tí wọ́n ń kírun wọ́n á tàwù zakata tí wọ́n ń yọ saka. fakhallu sabilahum. ẹ fún wọn lè jí wọn máa lọ wọn má fọwọ́ kan wọn mọ́ tí ń jásí pé ntọ́fà ní ẹbí ni ẹ máa lé wọn káàkiri ẹ máa pa wọn òun ni pé wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú tani àbí ìtumọ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ nínú àgbáyé òyìn wa ń bọ̀ ìtumọ̀ ẹ̀kọ́ òyìn ń bọ̀ o ṣe ẹ máa pa àwọn àyàtà àtúlà kọ̀kọ́ àwọn àyà yẹn ń túmọ̀ pé tí a bá pàdé yín ẹ̀yin náà pàdé wọn ẹni bá fẹ́ lọ́la fẹ́ ẹjọ́ máa lọ ní àlàáfíà abẹ́ ẹ̀kọ́ ni àwọn eléyìí nísìnyí kọsẹ̀ kóró kọba yín jà ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ ni pé ń ṣẹbọ pẹ̀lú tani bàbá tí wàá pàdé ẹ̀ pa ẹ̀yin tẹ̀ ń gé fídíò ẹ má gé fídíò mi lábọ̀ bí eléyìí o tọ́lẹ̀ lọ́ọ́ mú fídíò kan lẹ́bàá gé pé Sheikh Imran ní ká máa pa wọ́n àwọn abi tó pé yín bẹ ẹ ka gé tẹ bá gé ẹ wà sọ lóko mi èmi náà sì ní tòótọ́ ni n sọ̀rọ̀ yìí ẹ máa pé njẹ́ o ṣe kó tó à ń sọ díẹ̀ ń sọ yìí ẹ má ma gé fídíò mi lábọ̀ ma o àbòsílẹ̀ ń ṣe fún mi o níjọ́ mo ṣe àkàmù alimọ́lídì nàbáwí àwọn bídí àgé tó wọ́n gbé káàkiri wọ́n ní Sheikh Imran àti ní wọ́n ma ṣe mọ́lúdì níjọ́ mo sọ̀rọ̀ kúnlẹ̀ bá a kúnlẹ̀ kíyàn a fẹ́ kanlẹ̀ kíyàn a ṣe kíní kan kíyàn kankan yíwá o àfìgbà mo jáde tí mo ní gbé wọn lọ kóòtù kí n tó padà gbogbo yín sàyìn lọ kó yín lọ dọjọba torí n tí ì sọ ní àti kèfèrí àti mùsùlùmí àwọn fídíò tí ń sọ yìí ẹ má gègé kúgé o ẹ má gègé kúgé ẹ bá mọ̀ pé ẹ bá fẹ́ gbé ọ̀rọ̀ mi ẹ gbé bí mo ti ṣe kíní láti bẹ̀rẹ̀ dé èyí tí ó da nǹkan rú ẹ má ṣe kíní ẹ má gé tọ́wọ́ bá gé tọ́wọ́ mi bá tẹ̀ ọ́ tọ́rọ̀ wàá fi mí sẹ̀rí ọ̀rọ̀ bú ìròrí yín tó sì dọ̀tí ni mo fẹ́ fọ̀ ẹni tí ó sì fọ̀rọ̀ orí tọ́ dọ̀tí yóò kọ́ wá di kí lọ́ dọ̀tí lára yóò ń tọ́ dọ̀tí bí ó ṣe kíní yóò jí òun náà kó tó mọ omi àtọ́sẹ̀ tí ó fi ṣe kíní tí ó fi fọ́ nítawọn ayà yìí ń túmọ̀ ni pé ntọ́jú àmọ́ lé káàkiri ni pé kò sẹ̀sìn abẹ́ẹ̀kọ́ ni tó bá ń káyà mí náà qatilu alladhina la yu'minuna billahi wala bil yawmil akhir. waqatilu alladhina la yu'minuna. tọ́ ṣé wàá wà ń bẹ̀ ni qatilu ni. qatilu alladhina. suratu tawba aya 29 ẹ lọ lè wo gbogbo yín. قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر. ẹ máa gbọ́ àyà yìí náà o ó ní ẹ máa bá jà
alladhina la yu'minuna billah gbogbo ẹni tí ó bá gbọ́ Ọlọ́run bá gbọ́ wala bil yawmil akhir tí ó sì gbàjọ́ alikiyama gbọ́. wala yuharrimuna ma harrama Allahu wa rasuluhu. gbogbo ntọ́lọ́ wọn pè ní haramu gbogbo ntọ́ anabi pè ní haramu òun ò pè ní haramu. wala yad. ìtumọ̀ ẹ̀ ní pé kò lo sẹ̀ríà Islam bí ẹni tó sọ pé alimuti àwọn ìjọba tó legalize ọtí àwọn ìjọba tí wọ́n ní káwọn aṣẹ́wó máa gba permission wọ́n kàn ní káṣẹ́wó máa gba permission ní ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n legalize sinna abẹ́ẹ̀kọ́ ni àwọn ìjọba tó legalize tẹ́tẹ́ tí wọ́n ń sílẹ̀ tẹ́tẹ́ sí gbogbo ìjọba wọn àwọn ìjọba tó legalize rìbá tí wọ́n ti gbogbo báàgì sílùú wọn àwọn ni wala yuharrimuna ma harrama Allahu wa rasuluhu gbogbo ntọ́lọ̀ wà tàbí pé ní haramu àwọn pè ní àlàálì ẹ dákun ṣèjọba kan bẹ láyé tí ò rí bẹ́ẹ̀ bọ́lá fẹ́ kù sí mọ́ni sìn yé bá sọ àwọn olùpẹ̀lẹ̀ tẹ̀ kan díẹ̀ abati yọrù Saudi Arabia tajà àwọn kọ̀ kaba tọ́ alhamdulillah lè yọ Afghanistan náà ma pẹ̀lú tóun tó lè kankan pẹ̀lú tiẹ̀ alhamdulillah mélòó la kà ma gbogbo àwọn tó wá rí báwọn àwọn tó yẹ pé ní la yu'minuna billah wala bil yawmil akhir wala bil yawmil akhir wọn àgbàlì kìámà gbọ́ dédé wala yuharrimuna ma harrama Allahu wa rasuluhu gbogbo ntọ́lọ̀ wọn àtàlẹ́ níbi pé ní haramu àwọn ò rí sí haramu ẹsẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́n káwọ́ wala yadinuna dinal haqq wọn wá sí ẹ̀sìn òdodo ẹ̀sìn wọn ní jẹ́sìn òdodo ọlọ́run wa ni gbogbo àwọn tó bá rí báwọn. minal ladhina utul kitab. ọlọ́run ni ẹ máa bá wọn jà ní o kọ́dà kó sepa wọn tó gbàtira kàn ṣe Yahudi àti Nasara ẹ máa bá wọn jà lọ. hatta yu'tul jizyata an yadin. ẹ wá ara wọn tí wọ́n gbàtira wọn táwọn bá fẹ́ bọ́ lọ́wọ́ yín wọ́n mọ̀ sàṣàkọ́lẹ̀ wà ń sọ́gìrún ó dín yẹn yẹn lù wà ń sọ́gìrún wọ́n yẹ pẹ̀lẹ́ lù wọ́n ní nítumọ̀ lù wọ́n máa sanwó. sẹ́mi pété bá wò nísìn pẹ̀lú àwọn àyàtà tó kọjá àyà yìí ń túmọ̀ bí ẹni pé tí ó jẹ́ bá wọn jà òun ni kíni kí làwọn ẹ̀ṣẹ̀ táyà yìí kà fún ta lè ka mẹ́rin bẹ́ẹ̀ fún mi àyà yìí ka àwọn ẹ̀ṣẹ̀ nísìn ta lè ka mẹ́rin àbátà fíkì wọn ní mọ́ni pẹ̀lú ọlọ́wọ́ di méjì ìjọ àlìkìyàmọ̀ wọn gba ẹ̀ṣẹ̀ tí wọ́n sẹ́ni ó di méjì wọn gba Ìsìlámù lẹ́sìn ó di mẹ́ta ẹlẹ́gẹ̀ẹ́ kọ́. la yuharrimuna ma harrama Allah. ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ni kò sọ̀rọ̀ ẹ má dàrú mọ́ mi lọ́wọ́ lọ́ọ̀yà ọ̀yà barakallahu fik kí ni àgbọ̀yẹ tó kúnná bí eyín o. kí wàá ní tùmọ̀ tó kúnná lábẹ́ pé wọ́n legalize ẹ̀ dáhùn lè sọ wọlé nǹkan tí ó gbé wọn lọ sẹ̀ríà gbé tó bá ti pé ntọ́lọ́ ń pè ní halali tó bá ti pè ní haramu àbúkù ntọ́lọ́ ń pè ní haramu ní ìtumọ̀ ẹni kò lókínní kò lọ sẹ̀ríà sẹ́ríà lọ lágbóyè mímọ́ o ìyàtọ̀ ẹ má gbọ́ ní mo fẹ́ sọ yìí ìyàtọ̀ ń bẹ níbi kọ́lọ́hún ó pè nǹkan ní halali kẹ́nìkan ó pè ní àbí kọ́lọ́hún ó pè nǹkan ní haram kẹ́lómi ó wá sọ pé halali ni ọkànnù ìyàtọ̀ wà láàrin òun àtẹ̀ntì ó rí kìíní yẹn ní haramu ṣùgbọ́n ṣe ọ̀rọ̀ mi yé yín ma ó rí pé haramu ni ó sì yẹ ọ́ da lójú pé haramu ni ṣùgbọ́n ṣe kìíní ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì o ìyàtọ̀ wà láàrin wọn o mùsùlùmí gidi ẹ má gbọ́dọ̀ fẹ́ sọ yìí tí wọ́n ní Allahu akbar Allahu akbar wọ́n bá jókòó àwọn níbà sákì ẹ lọ́ọ́ kírun ní lọ́wọ́ ní ọ̀ sànù wa zama bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n fi ràn wá lọ́rùn kọ́lọ́n sáfì ràn wá lọ́rùn àtẹnitá ni a bàárà sídá ẹ lọ́ọ́ kírun ní tó ní irun ọkẹ́ ni lágùnwó ẹni tó gọ̀ ní kírun jẹ àwa ti gbọ́n kí ni yàtọ̀ àwọn méjèèjì ìkan ọgbà kọ yẹ kó wò ó kí kò sì sé kí ni kò kí ìdájọ́ eléyìí kí ni ẹlẹ́ṣẹ̀ nù ìkejì kí ló ń rí sí nìyẹn ó rí bí ẹni pé kọ kí ni jẹrun abẹ́ẹ̀kọ́ ni kí ló ń yẹn ẹni tí kèfèrí ó ti yẹ yín báwọn ẹni tí ó rí ọtí ní àràmù tí ń mú àtẹnitórí sinna ní haramu tí ń ṣe orí kakọ́ sí báńkì ní haramu ń kó bẹ́ẹ̀ gbogbo ntọ́lọ́ ń pè ní haramu ọmọ pa haramu ni àmọ́ ń ṣe pẹ̀lú ẹni tó ní kíni ṣé gbogbo àwọn owó tó yẹ ká gbà tọ́lọ́ wa ní ká má gbà mọ́ ẹni tó bá fẹ́ lówó gbọ́ lọ gba kíni jẹ́ o ẹ lọ gba rìbá tẹ́ bá gbẹ mojú kó kíni jẹ́ rìbá ṣé bí èrè ní ẹ jẹ́ mẹ́rin
ama mutibo ẹni tẹ́ bó tutu bá mu ẹ tó bá pa yọ mọ̀ tí o mu ẹ jẹ́ mọ́ tutu bá pa yín ẹni tó bá fẹ́ mu tí o mu jí tóun rí pé ntọ́lọ́hún ṣe yẹ gan ọkà tá ọlọ́hún lórí sọ fún mi sẹ́yìn kọ́lọ́hún pé kọ́ yẹ kó rí bẹ́ẹ̀ ọ́ dẹ̀ ṣètò tí ọlọ́hún ṣe tiẹ̀ ọ̀nà ṣe tiẹ̀ sọ́dọ̀ mi yẹ yín ìyàtọ̀ wà láàrin kíni eléyìí kí lòun kèfèrí wala yuharrimuna ma harama Allahu wa rasuluhu ntọ́lọ́hún pè ní haramu àtòjíṣẹ́ rẹ̀ àwọn rí lálàálí wọ́n rí ní kíni ìtumọ̀ ẹnu ẹni bá wá rí ntọ́lọ́hún pè ní haramu tó rí ní àlàálí sẹ ma pé tuma yẹ ni pé ọ da sariya tiẹ lẹ́yìn sariya kini tọlọlọ ń pè nǹkan ní haram òun pè ní kini ìtọlọ ń bá pè ní halali òun pè ní kini ọ sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ Ọlọ́run tí wọ́n jọ ń da sariya Ọlọ́run fi ni wala yuharrimuna ma haramallahu wa rasuluhu ìtọlọ ń pè ní haram àti jíjẹ àwọn ò pè ní ìtumọ̀ yẹ ni pé wọ́n lo sariya mi lẹ́yìn sariya ìtumọ̀ yẹ ní sókínú ni ìlú lè máa mutí kí wọ́n máa jalè kí wọ́n máa ṣe zina kí wọ́n sì máa pè sariya Ọlọ́run káwọn lò ẹlẹ́ṣẹ̀ ni wọ́n àwọn àwọn tó di pé sẹ́dí ọlọ́run ọba gbà mú èyí tá a máa lò ní wọ́n wá sekínì wọn ò sekínì wọn kèfèrí ni ẹsẹ̀ táwọn eléyìí wá sẹ̀ ní sinú àyà yìí bá ń tọ́ àyà nǹkan. qatilu alladhina la yu'minuna billahi. ọlọ́run ní gbogbo ẹni tí ó bá gbọ́ lọ́n gbọ́ ẹ bá jà. wala bil yawmil akhir. kọ̀bọ̀jú àlìkíyàmọ̀ gbọ́ ẹ bá jà wọ́n dènà méjì. wala yuharrimuna ma harrama Allahu wa rasuluhu. gbogbo sẹ̀ríà tọ́lọ́run àtànábì fi lélẹ̀ wọ́n gbá wọlé gbogbo ntọ́lọ́ ń pè ní aramu àwọn rí ní halali túmọ̀ ẹni pé wọ́n gba sẹ̀rí Ọlọ́run ẹ bá wọn jà. wala yadinuna dinal haqq. ẹsẹ̀ di mélòó báwọn wọn gbọ́ lọ́n gbọ́ odi mi ní abẹ́kọ̀ ẹ̀kejì wọn gba ìjọ àlìkí àmọ́ odi mélòó odi méjì ẹ̀kẹta kíni. wala yuhab. wala. wọn gba sẹ̀rí odi mẹ́ta ẹ̀kẹrin. wala yadinuna dinal haqq wọn wá sí ẹ̀sìn tójú tó do gangan gbogbo ẹni bá hasi kanu mẹ́rẹ̀ẹ̀rin yìí kọ́ọ̀tìlú ẹ bá jà. من الذين أوتوا الكتاب nínú àwọn tá a fún tírà حتى ìtumọ̀ ẹni pé gbogbo kẹfẹ́ nínú kankan kọ́dà àwọn kírísítẹ́nì náà ṣe kíni júù náà ṣe kíni ọwọ́nú ẹ̀ àmọ́ àwọn júù àti kírísítẹ́nì yẹn nítorí àwọn fi yàtọ̀ díẹ̀ ni pé yóò tó lè jí sí yàtọ̀ ayédèní wọ́n máa fọwọ́ ara wọn kó sakọ́lẹ̀ wá báyìí ayédèní wọ́n máa wà lérí ìnàró ẹ̀yìn wà lérí ìjòkó ìtumọ̀ ayédèní nù wọ́n fọwọ́ ara ẹ̀ kó wá báyìí yọ wà hum sọ́gìrún a wà lérí nàró ẹni tó fẹ́ gbalẹ̀ rẹ̀ máa wà lérí jòkó tí a kò tẹ́ ẹ bá jòkó tẹ́ni kaba nàró wọn rú ẹ̀ yín tó wà kẹ́ni tó jòkó lọ̀gá ẹni tó nàró ní ìdáhùn àfa tu àwọn sọ́ọ̀gì rú nà sínú lọ́kì tí a bá fẹ́ kó ẹjẹ́ wọn tó kí wọ́n nàró kí wọ́n bá san kẹ́yìn tí a bá fẹ́ gbalẹ̀ wọn máa jòkó káwọn máa nàró ìtumọ̀ wà àwọn sọ́ọ̀gì rú nànú gbẹ̀ni ẹ bá di tó jòkó báyìí tí a máa tó jòkó tí a bá fẹ́ kó ipa wájú rẹ̀ kí ni wọ́n ṣe kí lọ́ọ́ máa ṣe ó ṣe wà àwọn sọ́ọ̀gì rú nànú kọ́dà gan bá jẹ́ ọmọ sẹ́tọ́ bá déwájú ọ̀gá tó fẹ́ rọ̀ ọ̀gá tó wá jòkó lérí àga tí ń fi gbàlejò kí ni ó sọ fún ọ jíjẹ́ torí yóò rí pọfẹ péré ní nǹkan tó ṣe kíni yóò wá sọ fún ọ kó kéré wà hàn sọ́ọ̀gì náà nígbà tí a fa kúrò tàbí fẹ́ tó wà hàn sọ́ọ̀gì náà ó ní tọ́wọ́ bá san owó kí wọ́n máa nàró kẹ́yìn mùsùlùmí máa ṣe kíni kẹ́ máa jòkó ìtumọ̀ wà hàn. sọ́ọ̀gì ẹsẹ̀ tí wọ́n wá ṣẹ̀ tí wọ́n fi dáná báyìí ni pé la yu'minuna billahi wala bil yawmi al-akhir wala yuharrimuna ma harrama Allahu wa rasuluhu wala yadinuna dinal haqq ẹsẹ̀ tí wọ́n sẹ́nu. sẹ́yìn mọ̀ pé kẹlẹ́ àyà yìí ń túmọ̀ pé kò ní ìdí pé wọ́n ń ṣe nǹkan ọ̀rọ̀ pé wọ́n jẹ́ agbègbè àlàáfíà àwọn bá agbègbè àlàáfíà wọ́n náwó àlàáfíà wọn ò dìde sí wa kò ní ìdí gbogbo yìí wọn tàbí àti rí pé ọ́pọ́sì kan náà àwọn kìnìún kí ni ká máa ṣe lọ. sóye yín banka waqatiluhum hatta tí n bẹ ní suratul Anfal àyà 28 29 àbí 28 30 39 àbí 30 banka waqatiluhum hatta la takuna fitna. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. aya yìí wà lámọ́lẹ̀ pátápátá ó ní waqatiluhum ẹ máa bá wọn jà lọ. حتى ìgbà tẹ́ ẹ̀ tó ní bá wọn jà mọ́ ẹ máa gbọ́ o. حتى لا تكون فتنة. sẹ́ẹ̀rì fitinà tó wà ń bẹ̀ kò tún máa jẹ̀gbẹ́ o. hatta la takuna fitnatun tí òfin ní sẹ́bọ̀ lérí ilẹ̀ mọ́. ẹ máa bá wọn jà lọ tí òfin ní sí ẹbọ lórí ilẹ̀ mọ́ ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ bọ́ bá sì ń wá jihad ọ̀sẹ̀ kínní. kọ́dà gama ń gbé ti ilé rẹ̀ báyìí ọba wa ọmọ bàjá ni o kristiani ti ilé rẹ̀ ọmọ bàjá lórí o ìjẹ́ kílẹ̀ ń jà sí ọlọ́ọ̀ni wa qatiluhum hatta la takuna fitnatun wa yakuna ad-dinu kulluhu lillah. gbogbo ẹ̀sìn pátá yóò fi di tọ́lọ́hun. فإن انتهوا فإن الله بما يعملون بصير. tí a bá ti wá láwọn ọ̀sẹ̀ bọ́ mọ́ ọlọ́wọ́n máa mú yìí tó gbé ǹdẹ́ bá wá sẹ́ńgbà náà lábì sanyẹ́ lẹ́sàn. ọkùnrin mẹ́nu Baqara 193 bá lọ Baqara náà irú ẹ̀ náà kàn mẹ́bẹ̀ 193.
وقاتلوهم ọlọ́ni ẹ máa bá wọn jà lọ. حتى لا تكون فتنة tí òfin ní í ṣe ẹbọ kankan lérí ilẹ̀ mọ́lẹ́ ẹ máa bá wọn jà. ويكون الدين لله tí gbogbo ẹ̀sìn Islam nìkan ní gbogbo yẹn wọ́n mọ̀ sẹ́rí ilẹ̀ fọlọ́. فإن انتهوا فلا عدوان إلا على الظالمين. tí wọ́n bá ti wá pẹ́ bọ́ sí i tí wọ́n ọ̀sẹ̀ bọ́ mọ́ tọ́ kọ̀ wá síjà mọ́ àfẹnibásá bò sí lábàjá bí ẹni ọjà lé ẹni mutí ẹni ṣe kankan àwọn yóò lámà sọ pé òsèdá àmọ́ gbogbo ara rẹ̀ gbọ́dọ̀ di mùsùlùmí kẹ́tọ́ fi wọ́lẹ̀ o. sẹ́ra àwọn àyà yìí àwọn àdìsí náà wà wà bẹ́ẹ̀ ẹ jẹ́ sáré mú bí àdìsí mélòó kan wá anabi wa Muhammad ẹ ma gbọ́ o anabi ni lagadawatun awurawahatun fi sabilillah kéèyàn máa lu ọ̀sán àbí kó lu òru kéèyàn lu ọ̀sán àbí kó lu òru fi sabilillah tí fi ń jagun sójú ọ̀nà tọ́lọ́hún khayrun mina dunya wa ma fiha ó lóore ju gbogbo tí ń bẹ láyé àti ayé ìgbà tí gbogbo tí ń bẹ láyé lọ sẹ́yìn kó tún bẹ ní pé àdìsí musa jò kásá máa segin ni ká máa jagun lọ kásá máa báwọn yẹn jà ká máa báwọn yẹn jà anabi sọ́nà àdìsí mi pé ribatu yawmin fi sabilillah ká lọ jihadu níjọ́ kan ṣoṣo nítorí tọ́lọ́hún khayrun mina dunya wa ma alayha ó lóore ju tí ń bẹ lórí nínú ayé ó lóore jayé lọ àti tí ń bẹ lórí ilẹ̀ ayé ọlọ́ni àdìsí sọ pé jahidil mushrikina ẹ máa bá wọn ẹlẹ́bọjà bí amwalikum pẹ̀lú owó yín wa aydikum àtọwọ́ yín wa alsinatikum àtàhàn yín bẹ́ẹ̀ tí máa bá wọn jà pẹ̀lú owó tẹ́ máa bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa bá wọn jà pẹ̀lú ọwọ́ yín tẹ́ yọ̀dà tiẹ̀ tẹ́ yọ̀bọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa bá wọn jà pẹ̀lú ahọ́n yín tẹ́ máa sọ̀rọ̀ wọn jákujáku àdìsí náà gbẹ sẹ́ra àwọn àdìsí yìí sẹ́ra àwọn àdìsí yìí pẹ̀lú àwọn àyà tí mo túgbẹ́ yìí kí ni wọ́n ẹgbẹ́ kan náà ni wọ́n ìwọ́n ń pèpè lọ bí pé gbogbo ẹni tó bá ti jẹ́ kèfèrí kò sí àlàáfíà fún yàrá wa àbí tọ́jọ́ kọ́ ẹ̀ṣẹ̀ tó wá ṣẹ̀ náà ní pẹ́sẹ̀ kó ṣe kíní àwọn àyà yìí nù bẹ́ẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kékeré bá fẹ́ bàjẹ́ ni pé kò ṣe nǹkan méjì kó jẹ́